Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ òní o. A kú ọ̀sán, a kú alẹ́, a dẹ̀ kú ìrọ̀lẹ́ níbikíbi tẹ́ tí ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú àsìkò wa lọ́hùn, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Inú wa dùn, ayọ̀ wa kún pé gbogbo èrò ọ̀tá lórí Naomi àti Ṣílẹ̀kùn àti Tádéníkáwò, yes, àti Kábíyèsí, gbogbo ìmọ̀ Sátánì lórí àwọn wọ̀nyí kò sí èyí tó jọ. Sátánì ò rí, wọn ò rí wọn gbé ṣe. Ẹkún ni ti Sátánì àti àwọn ọmọ ogun ẹ̀. Wọ́n máa sùn lójoojúmọ́ nítorí pé Naomi ò ṣẹ̀ wọ́n o, kò rò wọ́n o. Kábíyèsí dẹ̀ ń wá, kò fẹ́ pa lára wọn ẹnì kankan wọn. Ṣùgbọ́n ibi ni ṣá ni fún lọ́ ń rò sí Naomi. Ṣùgbọ́n Ọlọ́run wa, ẹ̀mí mímọ́ kò jẹ́. Bẹ́ẹ̀ ni àná dé ni Kábíyèsí welcome àwọn olórí Queen Naomi àti ọmọ ẹ̀ Tádéníkáwò. Bó ṣe fẹ́ gbéra lọ́hùn, Queen Naomi ti rí, ó ti pe Kábíyèsí pé àwọn máa dé o lánàá. Wọ́n ní Kábíyèsí kò fi waste time, ó ti jí lọ pàdé wọn. Ní park ní Murtala Muhammed. According to nǹkan tá gbọ́, nǹkan tá gbọ́, wọ́n ní inú Kábíyèsí dùn, wọ́n ló dé láàfin, ó dé sáàfin lánàá pé kí ẹ wá wo ìdùnnú ṣubú láyọ̀. Pé òun rí ọmọ òun láyé àtàláfíà, òun rí ìyàwó òun láyé àtàláfíà. Gbogbo wọn dé láyé àtàláfíà. Pé ìdùnnú yẹn lágbára o. Pẹ̀lú bí Kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní jubilate. Wọ́n náà ní tó bá gẹṣin nínú Kábíyèsí kò ní kọsẹ̀. Nítorí ìdààmú yẹn pọ̀. People yẹn ti dààmú gan. Wọ́n ti ṣe wàhálà gan. God will bless Queen Naomi àti ọmọ ẹ̀. Àti reunion Kábíyèsí àti Naomi. Ìyanu máa ṣẹlẹ̀ ní ayé wọn. Ààbọ̀ Ọlọ́run, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ láti òde ọ̀run ó máa bá wọn gbé. Bẹ́ẹ̀ ni o, lórúkọ Jésù Olúwa wa. Amen. Wọ́n bá ní, bó ṣe kidnap ọmọ ẹ̀ pé ìyanu Ọlọ́run ló ṣe ìyanu tó fi dé yẹn Tádéníkáwò. Pé àṣé ọ̀tá pọ̀, ọ̀tá tún ti tẹ̀lé wọn dé ọ̀hún yẹn. Wọ́n ní ọmọ Nàìjíríà kan náà ló tún kidnap ẹ̀. Èyí tún ṣe àwọn tí Morocco. Story yẹn pọ̀. Kàn lè mẹ́nu bà bẹ́ẹ̀ tí. Ìṣẹ́gun tá tí ẹ̀ ti rí yẹn, ohun gangan ni ká máa jubilate lé lórí. Pé Ọlọ́run ṣeun, ó ṣe ohun ńlá tẹ́nìkan ò lè ṣe. Bẹ́ẹ̀ ni. Bó ṣe ń try ẹ̀ náà mọ́fo. Bó ṣe ń try ẹ̀ náà pasán. Ṣọ́lọ́run ò ṣe, a máa sọ pé Ọlọ́run ò ṣe é tó, Ọlọ́run ṣe ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni. A wá fi àsìkò yìí kí Kábíyèsí pé wọ́n kú oríire. Wọ́n kú ogun àjàyè lọ́tùn lósì. Tó ń ja àjàyè lórí Naomi àti ọmọ ẹ̀. Ọba ẹ máa ṣe o, Ọlọ́run ìyanu. Ẹ wá gbọ́ pé ẹ wá kẹgbà yín wá. Jésù Kristi Olúwa àti gbogbo àwọn olólùfẹ́ Queen Naomi. Ọlọ́run ṣeun. Bẹ́ẹ̀ ni o. Wọ́n bá ní kì í ṣe kékeré. Wọ́n ní wọ́n lo 1 week anyway. Wọ́n náà lo 1 week. Pé ṣùgbọ́n 1 week yẹn tán lò lọ́hùn. Níṣe ló dàbí pé wọ́n lo odindi ọdún kan tó rojú wọn rí. Nípa pé gbogbo nǹkan tó ń lọ ṣe lọ́hùn
ọkàn wọn ò sí ńbẹ̀ níbi tó ń wá Tádéníkáwò, tó ń wá dé. Ọpẹ́ ni fún Ọlọ́run lókè ọ̀run. Ṣé ẹ rí pé gbogbo àwọn oníṣẹ́ ibi wọ̀nyí, kò sí ibi tó ń sí o. Torí ẹ̀ náà ṣe sọ wípé kí ẹni tó bá dúró kó kíyèsára kó má ba ṣubú. Wọ́n ní bí ẹni yẹn ṣe wọlé. Wọ́n wà ní program already. Program ti bẹ̀rẹ̀ already. Wọ́n ní ibi tí Naomi wà ní orí pulpit tó ń preach. Tó ń preach. Torí ó ní party program tó ń fún. Ibi tí ó ti ń ṣe party tiẹ̀, àṣé wọ́n ti target ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọmọ ò lè bá wọn rí pulpit because ó free ńbẹ̀ yẹn. Pé kò sí anybody tó lè mọ nǹkan tí òun ń ṣe. Ó fi pé bóyá òun ti free. Kò dẹ̀ mọ̀ wípé àwọn ọ̀tá wọ́n ti tẹ̀lé òun dé Morocco. Wọ́n ní bọ̀bọ́ yẹn kan ó ṣà ń bá wọn ló ń bá gbogbo wọn mọ̀ Tádé, àṣé wọ́n mọ̀ gbogbo wọn náà jọ dé. Àṣé wọ́n ti gbà bọ̀dẹ̀. Wọ́n jọ dé sí Morocco. Ló bá ní kóun wá lọ ra nǹkan fún Tádéníkáwò. Irun Tádéníkáwò fine. Tádéníkáwò ìyẹn ṣà ń bá ṣeré. Ẹ mọ̀ pé ọmọdé. Ló bá ní nígbà táwọn èèyàn ti rí pé ó ń bá ṣeré pé gbogbo nǹkan kan náà ni gbogbo wọn. Ṣé wọ́n ti ẹ̀ máa fura pé ẹni tó ń bá Tádéníkáwò ṣeré nílùú àjèjì, nílùú onílùú, wọ́n máa rò pé bóyá nǹkan kan náà ni wọ́n. Wọ́n ní bó ṣe mú Tádéníkáwò pé òun fẹ́ káwọn kan stroll lọ síta. Bó ṣe stroll ni bó ṣe gbé ọmọ yẹn lọ nìyẹn. Tó fi di pé wọ́n wá tì ní premises yẹn tó fi di pé ìyanu ṣẹlẹ̀. Ìdààmú yẹn àti ẹni mẹ́nu bà, Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. Enough is enough. Naomi ò ní rí ìṣòro mọ́ o. Lágbára Kristi ọba ìyanu. Lórí Naomi, lórí ọmọ ẹ̀, lórí kábíyèsí kò ní ní ìdààmú, kò ní ní ìṣòro. Àwọn ọ̀tá náà máa ṣe wàhálà kiri. Bẹ́ẹ̀ ni, àwọn náà máa ṣe wàhálà kiri. Ojú dẹ̀ máa tì wọ́n. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré ní nǹkan tá a gbọ́ nípa trip tí Naomi lọ. Àṣé wọ́n ti sọ fún pé kó má lọ. Pé plane crash. Wọ́n ti plan ẹ̀. Ó máa ní plane crash. Pọ́tẹ́ ẹ̀ máa ní plane crash. Àṣé torí ẹni bàbá arọ́pò ṣe ké gbàjarè pé, ta ló ní kí Naomi travel? Ta ló ní kó travel? Wọ́n ní bàbá yẹn wà. Ó wà worried because àsọtẹ́lẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ti sọ. Ẹlẹ́nìkan wà sẹ́yìn ààfin tó ti sọ pé báyìí káàṣà, báyìí káwòdì. Naomi ò gbọdọ̀ lọ sí anywhere. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ni bàbá. Gbogbo wọn ṣe wà worried. Wọ́n ní plane crash ṣẹlẹ̀ pé ṣùgbọ́n kì í ṣe plane ti Naomi ibi tán wọ̀. Wọ́n ní kí ẹ wá wo bí kábíyèsí àti bàbá ẹ̀ tán ṣe wà worried. Ẹ̀ta dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣé èyí tó tún ju plane crash, gbogbo nǹkan tó ń rí pé ibi tó ń lọ yẹn pé trouble máa wà ńbẹ̀, wàhálà máa wà ńbẹ̀. Àṣé Ọlọ́run tó ń sebẹ̀ nídìí ààrò, ó wà ńbẹ̀ síbẹ̀ fún Naomi àti Tádéníkáwò ọmọ ẹ̀. Ọpẹ́ ṣáà ni ká máa dúpẹ́ pé Naomi dé láyọ̀ àtàlàáfíà lánàá. Wọ́n ròyìn bí kábíyèsí ṣe jubilate. Wọ́n ròyìn bó ṣe ń celebrate ẹ̀. To celebrate in fact. Ẹ̀yin èèyàn mi, dídùn kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Wọ́n ní kí n fi tó yín létí pé Naomi àti ọmọ ẹ̀ wọ́n ti dé láyọ̀ àtàlàáfíà lánàá. Wọ́n ti wà ní ààfin lánàá. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, ẹ bá mi subscribe. Ẹ bá mi love. Ẹ fi ìtókù sí comment. Ẹ ṣé o, ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.